ìròyìn ojoojúmọ́ IYPDRY òní ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù keje ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ṣáájú kókó inú ìròyìn náà. lẹ́yìn ọdún kan àti oṣù mẹ́sàn-án tí Ibrahim Traoré bọ́ sí ipò ààrẹ orílẹ̀-èdè Burkina Faso, àwọn orílẹ̀-èdè mẹ́wàá fi aṣojú wọn ránṣẹ́ sí Burkina Faso. Afọ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ kan èyí tí a mọ̀ sí analyst ti fi ojú ìwòye tirẹ̀ hàn nípa ọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ ní ilẹ̀ Yorùbá. Ìkìlọ̀ nípa GMO. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́yìn ọdún kan àti oṣù mẹ́sàn-án tí Ibrahim Traoré bọ́ sí ipò ààrẹ orílẹ̀-èdè Burkina Faso, àwọn orílẹ̀-èdè mẹ́wàá káàkiri àgbáyé ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí fi àwọn aṣojú tuntun ránṣẹ́ sí ìlú Burkina Faso. Gẹ́gẹ́ bí ìròyìn kan tí a gbọ́ lórí ayélujára ṣe sọ, èyí túmọ̀ sí wípé àwọn orílẹ̀-èdè mẹ́wàá yìí faramọ́ jíjẹ́ tí Ibrahim Traoré jẹ́ ààrẹ ìlú Burkina Faso. Àwọn ìlú mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n fi aṣojú èyí ni ambassadọ̀ wọn ránṣẹ́ sí ìlú Burkina Faso láti lọ́ọ́ fi ara wọn hàn níwájú ààrẹ Ibrahim Traoré gẹ́gẹ́ bí ẹni tí ó ní àṣẹ láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè tiwọn láti ṣe ojú fún orílẹ̀-èdè náà, tí wọ́n sì mú ìwé àṣẹ ọ̀hún dání ní Germany, America, Algeria, Russia pẹ̀lú Rwanda bákan náà. Àwọn tó kù ní orílẹ̀-èdè Spain, Guinea-Bissau, Venezuela, Poland àti Pakistan. Nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn oríṣiríṣi àwọn aṣojú àwọn orílẹ̀-èdè wọ̀nyí, ààrẹ Ibrahim Traoré sọ wípé inú òun dùn ó pé àwọn orílẹ̀-èdè wọ̀nyí gbárùkù ti Burkina Faso. Bẹ́ẹ̀ náà ni ó fi dá wọn lójú wípé orílẹ̀-èdè Burkina Faso ní àforítì sí rírí dájú wípé àwọn mú ìbáṣepọ̀ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ní ọ̀kúnkúndùn. Ó tún wá sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ní ìpèníjà ọ̀rọ̀ ààbò, síbẹ̀ àwọn á rí wípé wọ̀nyí kò ṣe ìdíwọ́ fún ète Burkina Faso láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ náà ṣe sọ, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe kí Burkina Faso pe gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá aṣojú àwọn orílẹ̀-èdè wọ̀nyí sínú gbàgede ìpàdé kan náà láti wá fi ara wọn hàn níwájú ààrẹ Ibrahim Traoré. Rárá o, níṣe ni Burkina Faso ṣe àpọ́nlé fún ẹnì kọ̀ọ̀kan nínú wọn, àfi bíi pé orílẹ̀-èdè yẹn nìkan ni ó wá láti fi aṣojú wọn hàn níwájú Traoré. Wọn ò dà wọ́n papọ̀ bíi ẹja sardine nínú agolo. Níṣe ni ọ̀dọ́mọdé Traoré yìí mú sùúrù tí ó jókòó títí ó fi parí ìpàdé pẹ̀lú àwọn ikọ̀ orílẹ̀-èdè kan tí wọ́n sì ti lọ pẹ̀lú iyì àti ẹ̀yẹ kí àwọn ikọ̀ orílẹ̀-èdè mìíràn tó wọlé. Ètò náà wúni lórí lọ́pọ̀lọpọ̀, àfi bíi pé kí ó máa lọ bẹ́ẹ̀ ni. Níbi Traoré àti ìlú Burkina Faso ṣe yé àwọn orílẹ̀-èdè àti aṣojú wọ̀nyí sí láì wó ara tiwọn nílẹ̀ rárá. Àwọn orílẹ̀-èdè náà pàápàá mọ̀ dájú wípé Burkina Faso kò fi ara wọn wọ́lẹ̀ níwájú ẹnikẹ́ni. Ṣé àwa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá náà à ń retí ọjọ́ náà tí ó jẹ́ wípé pẹ̀lú àtìlẹ́yìn Olódùmarè àti lé àwọn agbésùnmọ̀mí Nàìjíríà kúrò àti lé wọn lọ kúrò ní orí ilẹ̀ wa, tí àwa náà yóò máa gba àwọn àlejò láti orílẹ̀-èdè mìíràn lọ́kan òjọ̀kan ní àwọn àsìkò tó bá yẹ. Ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí a gbáradì kí a sì rí i wípé bí ó tilẹ̀ ṣe wípé a máa bọ̀wọ̀ fún orílẹ̀-èdè mìíràn, ṣùgbọ́n láì a kò ní wó ara wa nílẹ̀ fún ẹnikẹ́ni. Ìgbà díẹ̀ ló kù o. Láti ọwọ́ dókítà Solomoni Ẹkúndayọ̀ ni a ti gbọ́ ọ̀rọ̀ kan o, ẹni tí ó jẹ́ afọ̀rọ̀síwẹ́wẹ́ tí ó sọ̀rọ̀ nípa oúnjẹ ní ilẹ̀ Yorùbá. Ó sọ wípé Ọlọ́run nìkan ló mọ irúfẹ́ amúnimúyè tí wọ́n lò sí gbogbo wa ní ilẹ̀ Yorùbá o. Ó ní a ti sọ ara wa di ẹrú àwọn ará òkè ọya àti àwọn oníṣòwò ẹ̀yà Ìgbò. Níṣe ni a kàn ń rà tí a ń rà lásán láì ta ohunkóhun ju ilẹ̀ wa àti ohun ìní wa fún wọn. Àríwísí wa nípa àìkòsí ààbò tí ó péye jẹ́ ọ̀rọ̀ rírùn lásán gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ó ní àìsí ààbò tí ó péye yìí pọ̀ ní òkè ọya ju ọ̀dọ̀ wa pàápàá. Síbẹ̀síbẹ̀ wọ́n ń pèsè èrè oko tó pọ̀ yanturu tó bẹ́ẹ̀ tí wọ́n rí tà fún wa. Ìbéèrè kan ni pé báwo ni ọ̀bọ ṣe ṣe orí o tí ìnàkí ò ṣe? Kí ni ọgbọ́n ìmọ̀ ẹ̀rọ tí ó wà nínú gbíngbin tòmátò àti ata bí ẹni pé a kì í gbìn wọ́n tẹ́lẹ̀ nígbà tí a wà lọ́mọdé?
gbogbo àwọn gómìnà nàìjíríà tí wọ́n fi agídí jókòó sórí ilẹ̀ wa ni wọ́n ti gbé gbogbo ìgbẹ́kẹ̀lé wọn sórí àpapín owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nàìjíríà nígbà tí wọ́n gbàgbé wípé wọ́n lè rí owó túlútúlú nídìí iṣẹ́ ọ̀gbìn ju iye tí wọ́n ń rí gbà lábújá lọ. Ohun ìtìjú ńláńlá ni èyí jẹ́ fún àwọn ìpínlẹ̀ yorùbá. Ó sọ wípé àwa ti ń gbin àwọn igi owó lóko ẹ̀gàn tí a sì tún ń ta èso wọn sí ilẹ̀ òkèèrè nígbà kan rí. Báwo ni ó ṣe jẹ́ pé àwa di ẹni tí kò lè gbin tòmátò àti ata lásán? Ọ̀rọ̀ ìtìjú rèé o. Àwọn àgbààgbà sì ń wò wá níran. Ní nǹkan bí 750 mílíọ̀nù náírà ní iye tòmátò àti ata tí wọ́n máa ń rà jẹ ní ìpínlẹ̀ Èkó lójoojúmọ́, gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe sọ. Láàárín oṣù kan péré, 2,250 ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà ní ìpínlẹ̀ Èkó ń ná lórí tòmátò àti ata. Àwọn àgbẹ̀ òkè ọya kò ka bí ọ̀nà ṣe jì tó, tí wọ́n sì ń kó àwọn èrè oko wọn wá fún títà ní Èkó, tí wọ́n sì padà lọ sílẹ̀ wọn pẹ̀lú ọ̀kẹ́ àìmọye náírà. Síbẹ̀síbẹ̀, gbogbo ìpínlẹ̀ yorùbá tó kù káwọ́ gbéra, wọ́n ń wò láì ṣe nǹkan kan bí ẹni tí kò ní olùrànlọ́wọ́. Ó ní pé ó dá mi lójú wípé kò sí ìpínlẹ̀ kan ní ilẹ̀ yorùbá tí kò ní máa pa tó 30 bílíọ̀nù náírà lóṣooṣù tí wọ́n bá lè ṣe iṣẹ́ àgbẹ̀ ọ̀gbìn èrè oko tí a sọ̀rọ̀ rẹ̀ yìí, níwọ̀n ìgbà tí ó jẹ́ pé wọn kò jìnnà sí ìpínlẹ̀ èkó rárá. Níṣe ni a kàn jókòó lásán, à ń ṣe àwọn nǹkan tí kò ní ìtumọ̀ kankan. Ẹ wo iye ẹgbẹẹgbẹ̀rún sáré ilẹ̀ tí a jókòó lé lórí, tí ó lọ́ràá dáadáa, tí ó sì ṣe é dáko. Níṣe ni a kàn jókòó tí à ń kígbe wípé ebi ń pa wá o. Ọ̀rọ̀ rírùn pátápátá gbáà ni. Nǹkan bí 10,000 màlúù ni wọ́n ń pa ní Èkó ní ojoojúmọ́, gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe sọ. Ó ní ẹ jẹ́ kí a fi 400 náírà ṣe òṣùwọ̀n. Èyí yóò jẹ́ bílíọ̀nù 4 náírà lójoojúmọ́, àti nǹkan bíi bílíọ̀nù 120 lọ lóṣù kan. Ẹ tilẹ̀ wá gbọ́ná. Ó sọ wípé kí ni nǹkan bàbàrà tí ó wà nínú kí a sin màlúù nínú ọgbà àkámọ́ tí a kò lè ṣe ní orílẹ̀-èdè yorùbá pẹ̀lú àwọn mùdùmúdù mìíràn tí ó ṣeé ṣe kí ó tibẹ̀ jáde. Ó ní pé gàrí di góòlù. Gẹ́gẹ́ bí ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ láti ẹnu dókítà yìí, ó ṣe ìfihàn. Ó ní ìpínlẹ̀ òun ní Èkìtì tí ó kéré jùlọ ní gbogbo orílẹ̀-èdè yorùbá. Sáré ilẹ̀ tí Èkìtì ní jẹ́ 1,100, nígbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlọ́po 5 ju ti Èkìtì lọ. Bẹ́ẹ̀ sì ni a ò nílò ju 3% péré nínú 100 láti ṣe iṣẹ́ ọ̀gbìn tó péye. Àjókòó gélété, àkáwọ́gbéra, à ń wò bí olúndù. Ọ̀rọ̀ ìtìjú rèé o. Nígbà tí ó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ, dókítà Solomon wòye wípé láìka ìpínlẹ̀ Èkó, gbogbo ìpínlẹ̀ yorùbá tó kù ju 74 ibùsọ̀ ní àyípo. Ẹ jẹ́ ká ṣe ìrántí wípé orílẹ̀-èdè Israel kò ju 202 ibùsọ̀ ní àyípo lọ. Tí a bá rò ó papọ̀, gbogbo ìpínlẹ̀ yorùbá ní àpapọ̀ iye ilẹ̀ tí ó ṣe é dáko tó jẹ́ nǹkan bíi 1,000 sáré ilẹ̀. Kí ó lè yé wa dáadáa, sáré ilẹ̀ kan tó ilẹ̀ ìkọ́lé 15 plots tàbí éékà 2.5. Sáré ilẹ̀ kan á fún wa ní 50 àpò ìrẹsì tàbí 100 àpò gàrí. Àwa lè fi òye mọ iye agbọ̀n tòmátò àti ata tí a máa rí nínú sáré ilẹ̀ kan, ìyẹn 1 hectare. Bẹ́ẹ̀ sì ni a ní tó 1,000 sáré ilẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, dókítà Solomon ṣàkíyèsí wípé gbogbo ìpínlẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè yorùbá báyìí ní nǹkan bíi 137 ìjọba ìbílẹ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ní èyí tí ó pọ̀ jù nínú àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí. Àwọn ìjọba ìbílẹ̀ yìí ní ọwọ́ kẹta ìṣèjọba ní orílẹ̀-èdè yorùbá. Tí wọ́n bá gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ, tí wọ́n sì ná nǹkan bí 15% owó nínú owó tí ó ń wọlé sí wọn lọ́wọ́ lóṣooṣù sórí iṣẹ́ àgbẹ̀, wọ́n á pa tó bílíọ̀nù 72 lọ́dọọdún. Tí ó bá rí bẹ́ẹ̀, ǹjẹ́ oúnjẹ á di ọ̀wọ́n gógó bí ó ti rí lónìí yìí? Ṣé kìí ṣe pé iṣẹ́ ṣíṣe á pọ̀ yanturu fún àwọn ọ̀dọ́ wa tí àwọn iléeṣẹ́ ńláńlá àti kéékèèké á gbéra sọ? Ó ní pé dípò èyí, níṣe ni a kàn jókòó tẹrẹrẹ tí a sì ń ṣe àwáwí asán bíi òkú àgàn.
ṣé à ń retí kí ẹnìkan wá bá wa dáko kí ó sì bẹ̀rẹ̀ sí fọ́n ata àti tòmátò káàkiri ilẹ̀ wa ni? Dókítà Solomon Ẹkúndayọ̀ wá sọ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nípa ibi tí orílẹ̀-èdè Yorùbá tò sí nínú ètò ìṣúná àti ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà tí a wà tẹ́lẹ̀. Ilẹ̀ Yorùbá wà ní ìsàlẹ̀ àtẹ̀gùn pátápátá ni dókítà yìí sọ. Ó ní pé wọn ò ṣe nǹkan kan rárá yàtọ̀ sí títa nǹkan ìní wọn. Ó ní ìpínlẹ̀ Kwara ni ó tún farajọ àwọn ìpínlẹ̀ Yorùbá tó kù náà, àwọn tí ó jẹ́ wípé wọ́n ní irúfẹ́ ìhùwàsí bíi ti àwọn ìpínlẹ̀ tó kù, ìpínlẹ̀ tí ó lọ́ràá dáadáa pẹ̀lú ilẹ̀ tí ó tẹ́ pẹrẹsẹ tó sì ní ojú ọjọ́ tí ó fanimọ́ra, ilẹ̀ tí ó jókòó ní ìhà agbègbè odò Ọya. Ìpínlẹ̀ Kwara ní ilẹ̀ Yorùbá nìkan ṣoṣo lè pèsè ìdá 25 nínú 100 ìwọ̀n oúnjẹ ìrẹsì tí gbogbo ìlú Nàìjíríà pàápàá nílò kó tó di pé a kúrò níbẹ̀. Ìjọba ìbílẹ̀ kan ṣoṣo ní ìpínlẹ̀ Kwara tóbi ju gbogbo ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Èkó lápapọ̀. Kí ni wọ́n fi gbogbo ilẹ̀ yìí ṣe ó béèrè? Ìjọba ìbílẹ̀ tí mo ní lọ́kàn yìí ní èyí tí ó ju 700 sáré ilẹ̀ lọ, gẹ́gẹ́ bí arákùnrin náà ṣe sọ. Ọ̀mọ̀wé Solomon yìí wá sọ síwájú sí wípé òun ti fi ìgbà kan gbé lọ́dọ̀ mọ̀lẹ́bí òun kan ní Bárẹ́kè Sóbì tí ó wà ní ìlú Ìlọrin. Ìgbà náà ni òun mọ bí wọ́n ṣe ń ṣe ọ̀gbìn ìrẹsì. Wọ́n máa ń rí tó àpò ìrẹsì ńláńlá 5 láti inú oko kékeré tí àwọn máa ń dá nígbà yẹn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn 2 péré tí ẹni o. Àwọn nǹkan tí wọ́n máa ń rà lọ́jà nígbà náà kò ju iyọ̀, epo pupa àti nǹkan kéékèèké mìíràn. Ó wá sọ wípé àwọn gómìnà wa ní iṣẹ́ púpọ̀ láti ṣe níwọ̀n ìgbà tí ó jẹ́ wípé òfin ìjọba ológun ti ọdún 1978 lórí bí a ṣe lè lo ilẹ̀ wà ní ìkáwọ́ wọn. Èyí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe rí kí a tó kúrò nínú Nàìjíríà. Ṣùgbọ́n nísìnyí a ti kúrò. Ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá sì ní àwọn ohun rere fún wa nípa ti ọ̀pọ̀ yanturu oúnjẹ. Ìkìlọ̀ pàtàkì lórí irúgbìn GMO. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ wípé Putin olórí ìjọba Russia ti ń ṣe òfin pé kí ẹnikẹ́ni tí ó bá ta èso GMO tàbí tí ó gbin èso GMO ti ru òfin agbésùnmọ̀ni? Tí a bá wò ó, GMO lórí àgbàgbé, a ó rí wípé Putin sọ wípé àwọn ń ṣọ́ ìlú Amẹ́ríkà nítorí àwọn oúnjẹ tí wọ́n fi ránṣẹ́ sí kò ń ṣe aníláǹfààní àti ní àgọ́ ara. Síbẹ̀, ó sì tún pa wọ́n ní ara. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé Monsanto tí ó jẹ́ iléeṣẹ́ aburú GMO ní owó àti agbára tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé wọ́n máa ń borí ní ẹjọ́ tí ẹnikẹ́ni bá pè wípé kí wọ́n máa kọ GMO sórí àwọn oúnjẹ búburú wọ̀nyí. Wọn ò ní kọ ọ́. Wọ́n ṣe èso GMO nípa pípa oríṣiríṣi èso papọ̀ láti sọ di ọ̀kan, bí irú èso tí wọ́n ń wò ní ilẹ̀ òtútù àti ilẹ̀ òmíràn papọ̀. Nǹkan DNA oríṣiríṣi ni ó wà nínú èso náà. Tí a bá jẹ èso yìí, ẹ̀yà ara wa kò ní dá èso yìí mọ̀ nítorí kò ní mọ ohun tí ó jẹ́, yóò sì tún fa ìjàmbá sínú àgọ́ ara wa. Tí ó bá jẹ́ wípé àwọn adelé wa ti wọ inú sẹkítíríàtì láti lè máa ṣe iṣẹ́ wọn dáradára ju bí wọ́n ti ń ṣe nísinsìnyí lọ, wọ́n á ti mójútó kí èso búburú yìí kí ó má baà wọ orílẹ̀-èdè wa wá. Tí àwọn agbésùnmọ̀ni bá ti kúrò lórí àga wa, ìdíwọ́ kò ní sí mọ́, bẹ́ẹ̀ ni ìdènà kò ní sí mọ́. A ò rí jù báyìí lọ lónìí. Lẹ́ẹ̀kan sí, ìwọ̀nyí ni kókó inú ìròyìn náà. Ìlú Amẹ́ríkà, Russia, Poland àti àwọn orílẹ̀-èdè 7 mìíràn ti fi aṣojú, èyí ni ambassadọ̀ wọn, ránṣẹ́ sí Burkina Faso
láti lọ farahàn fún iṣẹ́ wọn níwájú ààrẹ Ibrahim Traore. Àfọ̀rọ̀síwẹ́wẹ́ kan ti sọ wípé kò sí ohun tí ó fi jẹ́ wípé ilẹ̀ Yorùbá kò ní ní oúnjẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Ẹ kú kalẹ̀.